àgbẹ̀ lọ nílẹ̀ ìkó dáró, àlùkò lọ nílẹ̀ ìkó dóṣù o, ṣùgbẹ́yìn rẹ̀ dá ó ti rí ilé ayé wa. Prince James Ọlábánjí lọ, Ẹniọlá Àbíkòyè lọ sùn re, bó o bá dọ̀run ó ṣọ̀run re. Ó lọ o ẹni rẹ̀ ti lọ, bí kú bá gbowó ni àbá fún lówó, òun bá ń jẹ lọ́rùn Prince James ni ò bá wọn jẹ, orin hallelujah ni kò bá wọn kọ o, orin hallelujah ni kò bá wọn kọ. Àgbẹ̀ ti ṣíwá aró dídá o, ikú dóró ikú ṣe é kà, ṣé bí ikú ti ń pani rèé, ṣé bí ikú ti ń pani náà nù. Bàbá wa lọ o, bàbá wa Prince James Ọlábánjí Ẹniọlá Àbíkòyè lọ, bó bá dọ̀run ó ṣọ̀run re. Ọmọ wọn lẹ́dìdí o, Ìsìn local government nípínlẹ̀ Kwara, ìgbómìnà o, ọmọ ọba rẹ̀ tún joyè lọ, gbogbo ẹbí ẹ kú léde yan rẹ̀ yín tó lọ, iná kú ó fẹ́rú bojú o, ọ̀gẹ̀dẹ̀ kú fọ́mẹ́rọ̀ kò bàbá kú ọmọ ẹni níwọlé èdè ni. mọ́jọ́kùn kí o mọ́jẹ́ kó lóun wọn bá ń jẹ lájúlé ọ̀run ni wọ́n bá wọn jẹ. owó ní ká jẹran kó pẹ́ lẹ́nu, òǹfọ̀nà fún ni ò jẹ́ o. ọkọ Mary Tinúadé ọmọ Wúrọ̀ọ́lá Adédayọ̀ Àbíkòyè lọ, bó o bá dọ̀run ó sọ̀run re. ọmọ wọn nílé ẹ̀sà o, ìlú Dùnòrò, ọmọ late Madam Felicia Wúrọ̀ọ́lá ọkọ rẹ̀ lọ, ọmọ Adédayọ̀ o, ọmọ ẹ̀sà aládé, ọmọ Olúbánkẹ́ ọmọ alálàmọ́ọ̀jì níní ọ̀dẹ́nà ń pọ́ kílé àwọn bàbá wọn ni. ọmọ gbàmígbàmí ò yàgbà, ọmọ fògún wọn sílẹ̀ o, àrígbá ńlá wọn yọ̀nà ń kó kílé àwọn bàbá wọn ni. ọkọ rẹ̀ lọ, bó o bá dọ̀run ó ṣọ̀run re. bàbá Ọlánìkẹ́ lọ o, bàbá Ọlánìkẹ́ Olúfúnkẹ́ Ajíbóyè, aya Dr. Akínọlá Ajíbóyè, pastor with Redeemed Christian Church nílùú Dùnòrò sáníṣẹ́lẹ̀ àwọn ọkọ rẹ̀ ni. ọmọ ẹlẹ́ni ẹlẹ́wẹ̀lẹ́ o, nílé ọmọ ẹlẹ́ni àtẹ̀ka, ọmọ amúlẹ̀ ti sọ sínú kó kílé àwọn ọkọ rẹ̀ ní. bàbá rẹ̀ lọ, bàbá Olúbùnmi o, Ọlápẹ́jú Lawal ní New York, bàbá rẹ̀ lọ, màmá Olúmídé Lawal carbon copy bàbá ẹ̀ tó dolóògbé o, kọ́lọ́ ń tẹ́ bàbá sáfẹ́fẹ́ rere. bàbá Ọlásọjí lọ o, Olúwọlé Àbíkòyè ọkọ Olúkẹ́mi Àbíkòyè o, professor of computer science ní uni Ìlọrin, bàbá rẹ̀ lọ. Ọlásọjí o, Olúwọlé CEO Mickey Venture, bàbá rẹ̀ lọ. mọ́mọ́ jọkùn kí ọmọ jẹ kó lóun wọn bá jẹ lájúlé ọ̀run ni ọmọ bá wọn jẹ. ọmọ ògbọ́ kúkú dágbádá nù o, náà ń kó kílé àwọn aya rẹ̀ ni. bàbá Olúrótìmí Ọlábísí o, Àbíkòyè ní Canada, ọkọ Olúfúnkẹ́ Tèmítọ́pẹ́ Àbíkòyè o, CEO Style Golden Concepts, bàbá rẹ̀ lọ. ọmọ onílé kékeré o, ọmọ apẹja yẹn jànà kó kílé àwọn aya rẹ̀ ní. kọ́lọ́ ń tẹ́ bàbá sáfẹ́fẹ́ rẹ̀. bàbá Olúṣọlá Ọládùnní o, Lawal Ayakayode Noah Lawal l'Ógbómọ̀ṣọ́, CEO Ṣókè Resource Ventures Ògbómọ̀ṣọ́ Ògbómọ̀júgun, ògbórí ẹlẹ́mọ̀ṣọ́ ńlẹ́pẹ̀ títí tó do Ògbómọ̀ṣọ́. ogun kan ò jàjàjà o, mo lógun kan ò jàjàjà kó jalú àwọn ọkọ rẹ̀ ni. ajílété ló ní ká pé ebi mọ́nú, káwá ṣe bí ẹni yán lé àwọn ọkọ rẹ̀. àwọn lọ́mọ àjíjẹ́ka, ọmọ àjíjẹ́ka, ọmọ àjíjẹ́ka tán wọ́n tún mú kọyan gan lé. ọmọ àfòpọ̀ tẹ̀lú mọ́ gbọ́ o, ọmọ àfòpọ̀ jà náà kó kílé àwọn ọkọ rẹ̀ ni. ọmọ ọlọ́fà mọ́jọ́ o, ọmọ àbísù dára gbada, ìjà kátìkátà ń lóró tọ̀fà. bàbá Dr. Látayọ̀ o, Àfọlábí Àbíkòyè, bàbá rẹ̀ lọ. bàbá Àǹjọ́lá Olúwa, bàbá Àyànfẹ́ Olúwa, bàbá Gbọ́lá Olúwa o,
dókítà tó mòye ni ó pàṣẹ ìdè bàbá o iṣu ọmọ ajiná jẹ fún wọn lágbára Ọlọ́run bá medical doctor tó mòye bàbá rẹ̀ lọ iwájú tó kọjú sí ó dáa ẹ̀yìn tó fi sílẹ̀ onídàárú lágbára Ọlọ́run bá kò sẹ́ni tí ò ní kú láyé o àlìmútu ikú ló yọwọ́ bàbá lọ ṣẹ̀ ó di gbére ó dárìnà kó dojú àlá ó tún di bàbá rẹ̀ ní tíjọ ni ó tún di bàbá rẹ̀ yàn tíjọ yàn o Prince James lọ Ọlábànjẹ́ ni Ọlábíkóyè lọ kó bá dọ̀run ó sọ nre wọn kì í ọbọ̀ tí kì í lé àwọn bàbá tó bí ọlọ́mọ ọmọ wọn lédìdí mọ́ gbọ́ o ọmọ bàrẹ̀ tún jóyè náà kó kì í lé àwọn bàbá rẹ̀ ni ọmọ aráṣọ sanyán fi jayé ọmọ ẹlẹ́dìdì ògbọ́mọ kí o ọmọ òní ọtí ọ̀la gan-an ọ̀túnla lọ sí Akóyí ìjọ mẹ́rìnlá mẹ́gùn wọ̀ pópó lé àwọn bàbá rẹ̀ ni àrò lẹ́sẹ̀ méjèèjì o èkúrò àgìdì ni wọ́n jẹ́ ẹlẹ́dìdì ògbọ́mọ kí ọmọ ajá tẹ̀sán rana kó kí lé àwọn bàbá rẹ̀ ni ọmọ ọjọ́ ló ń búra o èpè pàyẹ́sẹ̀ o ọmọ sẹ́sẹ́ ń kó ẹlẹ́wẹ̀lẹ́ ńlẹ́ o ọmọ bàrẹ̀ tù joyè ọ̀run rẹ̀ o ọmọ olórí mi ọmọ ayọ̀ ṣẹ̀ṣẹ̀ bí eré ọmọ olóde àjìgbá o bẹ́rù bá jẹ́ àgbà tiẹ̀ bí ẹrú o bí wọ́n fà bá jẹ́ àgbà tiẹ̀ níyàtọ̀ ọmọ olórí mi mọ́ gbọ́ o náà kó kí ilé àwọn bàbá rẹ̀ ó wá dílé àwọn yèyé rẹ̀ ni ọmọ wọn lálàá mọ́ gbọ́ o ẹ̀kọ́ aráfẹ́ra kò èèyàn rẹ̀ yín tó lọ ọmọ alálàá mọ́jì o nílé ọdẹ nínú ilé àwọn yèyé rẹ̀ ni ọmọ àdè dúdú lẹ́gbọ́n o pupa làbúrò ọmọ ẹlẹ́wùwọ̀ ìwọ̀ yìí o ọmọ òbọ̀mọ̀ sùn fẹ́ wá ọní ọmọ àdè tó ń wẹ lóòdò gbogbo ọmọge yọwọ́ ọ̀sẹ̀ náà kó kí ilé àwọn yèyé rẹ̀ ẹ̀kọ́ aráfẹ́ra kù o ọmọ rẹ̀ yín tó lọ ẹ̀kọ́ aráfẹ́ra kù bàbá rẹ̀ yín tó lọ àgbẹ̀ ti sí wàárọ̀ dídá o lákàtà bùsùbù kò lè gbéra mọ́ ìrókòwò nígbò gbogbo pópa lọ́lọ́ ọ̀run dẹ́dẹ́ o ọ̀run dẹ́dẹ́ kọ́dẹ̀lẹ̀ fèèyàn re gbogbo ọmọ pátápátá náà ṣe dàrò lẹ́yìn rẹ̀ ni bàbá aláyèrè tó ráyé wá tí ò fọmọ bọrí kó tó lọ aya rẹ̀ ń ṣèlédè lẹ́yìn rẹ̀ ni gbogbo ẹbí pátápátá o gbogbo wọn náà ṣèlédè lẹ́yìn rẹ̀ ni wọ́n ló di gbére o ó dárìnà kó dojú àlá ó tún di bàbá rẹ̀ ní tíjọ ni ó tún di bàbá rẹ̀ yàn tíjọ yàn o ẹ mọ̀ mọ̀rọ̀ mọ̀ o torí bàbá ro dídùn kan àọ̀rà adégun ni mọ́jọ́kùn o bàbá wa Bíkóyè James mọ́mọ́jẹ kò ló wọ́n bá jẹ lájúlẹ̀ ọ̀run ni ó mọ́ bá wọn jẹ gbére o ọ̀run rẹ̀ o. Òun bá ń jẹ lọ́rùn Prince James ni ò bá wọn jẹ́ orin hallelujah ni kò bá wọn kọ orin hallelujah ni kò bá wọn kọ.